ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àti fọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bisi Ologe TV ni ẹ mọ̀ wò Bisi Ologe Show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bisi Ologe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lọ́rọ̀ òkè àṣẹ́hùn lọ́rọ̀ okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ̀ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bisi Ologe Show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò ó. Okay, when she left. Strong and dynamic women. Next level. The strong and dynamic women. Next level. The strongest and dynamic women. Next level. Assalamu alaikum ma. Like nǹkan tá a kọ a ní pé a fẹ́ wá san a lè má san gbogbo ẹ̀ but ká àwọn bí ta bá ti lè support because ọ̀nà nìkan ló lè ṣe tán at least the little tá a bá lè ṣe ìpínlẹ̀ ẹ̀ la ṣe wá bọ́bá tún ṣe wá ń bọ̀ èèyàn tó wà wò pé òkè tá a bá ṣe díẹ̀ ń bíbá ọmọdé particularly àwọn ọmọdé la fẹ́ ọ̀pọ̀ ẹni tó ń bímọ náà ẹni bọ́ ó dẹ̀ pé lẹ́tà wọn á gbọ́ pé free delivery ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe àbí nǹkan. No, àwọn ọmọdé tó wà lórí ẹ jẹ́ kó sọ̀rọ̀. No, mo fẹ́ ṣàlàyé. àwọn fẹ́ ṣàlàyé mo fẹ́ tán ẹ̀sán tá bá ṣe díẹ̀ ń bíbá àti rí àwọn ọmọdé mi tàtún lè ṣe balance it. Èmi fẹ́ fi kún. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kí mo rò. Àwa la máa sọ̀rọ̀ náà máa fún wa ní lórí. ẹyẹ tó yá. Àwa la máa sọ̀rọ̀ náà máa fún wa ní ó yá bismillah. Fẹ́ni tó bá tún ní nǹkan mi àtúnṣọ. Èmi fẹ́ ròyìn pé àwọn ọmọdé tí ara wọn ò yá tó wà ní children's side ló yẹ ká débẹ̀ because kò easy ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ kékèké tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tọ́mọ wọn ní problem ìpèníjà àwọn oríṣiríṣi so ó yẹ ká débẹ̀ yẹn náà so àwọn ló máa wá fún wa ní guideline ibi tó yẹ ká lọ. Okay ma. ó yá bismillah. Any other person? No? Àwa okay bẹ́ẹ̀ ma. Strong and dynamic ladies. Next level. Strong and dynamic ladies. Next level. Strong and dynamic women. Next level. Ẹ ṣé gan ni. Ẹ káàbọ̀. Inú wa náà dùn láti receive yín and Ọlọ́run tí ó ti ń wà pẹ̀lú yín tẹ́ fi ronú kan hospital Ọlọ́run náà ní padà lẹ́yìn. Àmín. Wọ́n ní nǹkan tá fi mọ àwọn ọmọ èdè ènìyàn ni wípé nígbà tá bá ti ń ronú tá wá ronú ro nǹkan tí Ọlọ́run dá àti rí ara wa kò sẹ́ni tó pọ̀ lọ́wọ́ ẹ̀tàn tá tún wá rò pé àwọn kan náà ó tún dà pé àwọn tún kéré sí wa àbí àwọn kan wà ní condition kan nísìn tágbára àwọn ò ká kí la lè ṣe sùn òun nìyí tẹ̀ ṣe inú wa dẹ̀ dùn. I really appreciate your comment. Thank you and thank you very much. Lákọ̀ọ́kọ́ lórí ìbéèrè tẹ́ béèrè ẹ ti kọ lẹ́tà sí hospital. Lẹ́tà yín yẹn ẹ dẹ̀ ti specify nínú ẹ̀ request for permission visit their care house
to support patients for financial assistance. Nǹkan tẹ́ kọ́ ni. Èmi kọ́ lẹ fún ní lẹ́tà yìí. Àwọn management hospital lẹ fún. Ìgbà tó ní kálukú ṣiṣẹ́ lórí ẹ̀tàn náà gbé fún èmi. And hospital, they don't just enter any ward without the permission. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí kò ní da kán embarrass. So in that case, ibi tí wọ́n fún yín lápúrúvà sí lè máa ṣiṣẹ́ sí. And níbi tí ẹ wà Àyìnkẹ́ house, anything that has to do with women kò ní nǹkan tá à ń treat láti òkè bí tó fi délẹ̀. Women tí ó ń wá oyún, women tó ti lóyún tán tó ní ìdìtọ́jú, obìnrin tó wá bímọ tán òun àti ọmọ ẹ̀ tọmọ tán ṣẹ̀ṣẹ̀ bí, ọmọ tán ṣẹ̀ṣẹ̀ bí àti ìyá àti ọmọ ẹ̀ ibi ilẹ̀ ti máa rí wọn. Àbẹ́ ní disease or sickness that has to do with women alone. Tí ó ń ṣe àrùn tó ń bá ọkùnrin àti obìnrin jà, that has to do with women alone. Nǹkan tá à ń tọ́jú ní bíbá yìí gynae cases. So òun ni nǹkan tẹ́ ẹ kọ̀ fún, òun ni Àyìnkẹ́ nìkan. Gbogbo hospital ló ní different area. Bíbí ìṣe wà yìí nísìn, social worker Àyìnkẹ́ house ń bí ilé mi. A ní social worker children, a ní social worker males tó jẹ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú ọkùnrin nìkan. A ní social worker ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tó l'accident. Tó yẹ pé mọ́tò accident ní, iná accident ní, omi accident ní, a ní social worker tó wà ń bẹ̀ náà. So létòlétò ni ọ̀rọ̀ sí ṣe yẹn jọ mi. ní hospitals Àwọn ní Àyìnkẹ́. àwọn patients tí wọ́n bá refer sí wa la máa ń manage, and àwọn wo ló máa ń refer wọn sí wa? Àwọn doctors, àwọn nurses, àbí àwa gan tá bá lọ ṣe round wa, torí pé gbogbo patient ló ń wá sí hospital but gbogbo patient kan ló need help. Àwọn tó bá rí pé wọ́n need help in one way or the other, they were not able to come out with their medical requirements, àwọn náà máa kọ̀wé ẹ̀sẹ̀ wa, àwọn yẹn la máa manage. And through people like you, a philanthropist that have the good mind, people that have the humanitarian aspects in their la fi làwọn náà fi ń rí wọn tọ́jú. Torí hospital nìkan ò lè ṣe, government nìkan ò lè ṣe. Government ti gbé structure sílẹ̀, wọ́n ti kó àwọn personnel sí, but wọ́n bá ní this age to this age, wọ́n fún wọn ní nǹkan báyìí, gbogbo age yẹn nìkan kọ́ là ń rí. So irú àwọn èèyàn bíi tiyín báyìí tó ń wá kọ̀ọ̀kan ló ń ràn wá lọ́wọ́ lórí wọn. So àwọn yẹn ni a ní lórí list tá a máa present sí, because ẹlòmíì gan tí agbára wà fún tó lè ṣe nǹkan fún rẹ̀, táwọn èèyàn bá kàn wá bá máa wò pé kí ló dé tẹ̀ ń disturb peace ni, kí ló dé tẹ̀ ń publicize my life into the public, ó lè torí ẹ̀ kó sùn hospital. So àwọn tí a níyẹn ni àwọn tá a máa introduce sí. So àwọn tá a dẹ̀ máa introduce yín, a máa fẹ́ mọ̀ kí ni budget yín, kí ni nǹkan tẹ́ ẹ rò pé ẹ ní lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ fi ṣe nǹkan fún wọn, because a lè ní like 7 patients, iye nǹkan tó need ó yàtọ̀ síra wọn. Tá bá wá lọ bá gbogbo àwọn 7 yẹn, see you people alone, hope wọn ti máa wà lókè, wọn ti raise hope wọn pé ìrànlọ́wọ́ ti dé. Tá bá wá lè ṣe ìná, a máa kọ̀wé sí hospital, àwọn people yẹn ti wá o, nǹkan tí wọ́n ṣe leléyìí o, àwọn náà wá kọ appreciation letter sí yín. Wọ́n ṣe send eléyìí sí mi, wọ́n wá kọ appreciation letter láti dúpẹ́ lọ́wọ́ yín fún yín. Okay ma, ẹ ṣe ma, gbogbo explanation yín ló yé wa, but like tẹ ṣe rí pé group náà làwa náà, so mo rò pé bóyá tẹ bá lè gbé cases, tẹ bá rí bí cases mẹ́rin ká choose àwọn tá lè manage. Nínú list mi bí wà, mo ní patient mẹ́fà. Patient mẹ́fà yẹn, ìkan wà tá à ń pè ní, a máa ń fẹ́ fi èyí tó bá yàtọ̀ sí pé ọlọ́mọ abóbímọ, a máa ń fi sickness wọn pamọ́, because àwọn ẹni tó mọ lágbájá, and it's not something we disclose. Confidentiality is very very important.
kò sẹ́ni tó máa ló bímọ àbí nǹkan kan tí ní òní dùn pé nǹkan tí wọ́n sọ sí but aside all that so ìkan wà ọlọ́mọ ni ó bímọ 221,700 lówó ẹ̀ jẹ́ wọ́n ti discharge tó kù tó máa sùn láti lè. ní private náà máa ń gbé wá sí ibi àdẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run láti gbà tá a ti wà lẹ́nu ẹ̀ tí wọ́n bá ti gbé wọn dé ẹnu ọ̀nà bíi tí ẹ̀mí bá ṣì wà lẹ́mìí lára àwọn tó fi débi ọlọ́run gbàkóso torí àwọn equipment tọ́lọ́run ní pé ká máa rí lò fún so ìyẹn jẹ́ 221,700 ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọ nìyẹn náà 567,000 ọlọ́mọ tó ṣì kẹta nínú bíbá yìí ìyẹn bímọ tán complication a lot of complications setting and ó lo ventilator that's the life support in the hospital tó máa ti lò kọ́ bẹ́ẹ̀ yẹn ó máa ń sábà jẹ́ kó wo wọn ga for now à ń dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ ní kọ́lọ́run fún wa lọ́pẹ́ dádélẹ̀ gbogbo àwọn family and everybody wọ́n ti try gbogbo ọwọ́ tiwọn náà ti wá fẹ́ situation of the country now ó ti fẹ́ rí bákan so owó ti yẹn 1,608,150 so ìkan wá wà ìyẹn sì wà nínú oyún kọ́lọ́n bá wa sọ kalẹ̀ láyọ̀ ó wà ní observation níbi tí a máa ń sọ pé yẹn 113,500 lẹ́yìn yẹn la wá ní àwọn gynae case méjì níbí báyìí ìkan 207,500 ìkejì 122,500. mọ́mì a gbọ́ gbogbo àlàyé tí ẹ ṣe fún wa eléyìí lọ́dọ̀ strong and dynamic women this is the first time tí a fẹ́ ṣe ilé ìta ṣe ṣe rí bí ẹgbẹ́ kejì tí mo wà tá a kọ́kọ́ ṣe irú eléyìí torí ẹ̀ mo fi ń béèrè pé ṣé wọn ò mú káàṣì lọ́wọ́ ni nǹkan táwa fẹ́ ṣe ni pé ká envelope ẹni tí a bá rí ká fún ní 50 ẹni tá a bá rí ká fún ní 30 ká kàn fi ṣe support pé ká kàn fún ká fẹ́ everybody ní envelope ṣe understand ní àwọn tí a bá fi ojú rí so bẹ́ẹ̀ ṣe tún ṣàlàyé fún wa sìn tó bá dijọ́ mi a máa tún mọ next level tí a máa gbé bẹ̀tì nǹkan tó kọ́ wù wá ni pé bóyá àwọn tá a bá rí ká fẹ́ lómi 50 ká fẹ́ lómi bóyá 30 40 ó kọ́ sí wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ so nǹkan tí àwọn ẹgbẹ́ ta la fẹ́ ṣe nìyẹn ta la fẹ́ ṣe nìyẹn bẹ̀tì according to èèyàn mi wọ́n ní kò sí cash bẹ̀tì àwọn máa fi ATM àwọn máa fi ṣe sẹ́yìn tá a bá lè fún 40 tá a bá fún 50 tá a lè rí wọn pé ó yá ẹgbà ẹ̀yìn ẹgbà. ìjà lọ sọ̀rọ̀ ẹja ìyẹn wíwá ẹ fún ẹni àmọ́ máa ní ìgbẹ̀jọ́ láàrin àwọn méjì àwọn mẹ́ta ó ti lọ. ó lè wà bí ọ̀rẹ́ fọ́ọ̀rù kan ẹ tó ti di charge yẹn tí kò lọ ẹgbẹ́ alájà alájà lè lọ ṣé wọ́n fẹ́ kó padà wá ni. wọ́n ti discharge wọn wọn rówó san wọn ọ̀dẹ̀ nílò lọ wọ́n máa lọ sókè wọ́n máa lọ lójoojúmọ́ ní lọ́ba ní a máa increase kò ní lè sórí bẹ́ẹ̀ dà ọ̀dùn strong and dynamic kó tó bá wa dá sí i tá bá wá sírú ìpàdé pọ̀ báyẹn má bínú o torí mi máa ń wá dáadáa máa ń wá iṣẹ́ àwa láyọ̀ so tó bá wá sírú ìpàdé báyìí owó tá bá kó dání tó bá kéré a máa ń sọ láàrin ara wa bá ṣe wà yìí ta ló tún lè support tèmi ṣe wà yìí sí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ mo support 20 naira ta ló tún máa support. no a lè tún lẹ́yìn tó fẹ́ support. tó tá bá rẹ̀ tó ní tó fẹ́ support the door is open alájà ṣe tún 220 la ní on ground láti fi support 220 bẹ́ẹ̀ ni tó a fẹ́ ná fẹ́yàn kan a fẹ́ ná fún béèyàn mẹ́ta. mo ń bọ̀ wá ẹgbẹ́ má bínú fún mi níṣẹ́jú bẹ́ẹ̀
Nǹkan tí mo ní kẹ́ ṣe rọ̀lẹ́ pa ẹ̀ tí mo wá fún ọ̀tọ̀ ọmọ bá mi ní Monday in June 2nd 20 Gàtẹ́ ìpè wa mọ́ la bá yín dá sí. mo bá sá lọ sí ọ̀tọ̀ mo bá yẹ kọ́ ọ̀kan alẹ́ ní táàjì ẹ̀yìn. Tí wọ́n máa fẹ̀yìn ṣé everybody wọlé. Ẹlẹ́wàá ló pé everybody sọ̀rọ̀ ni bí ìgbọ́ tí wọ́n ṣe gbé fún ẹ̀yin gbọ́gbọ́ ẹ̀ kí ìṣẹ̀jẹ̀ ìṣùgbọ́ ó lè wo la fẹ́ gbọ́ báyìí ó lè wo ni mo fẹ́ gbọ́ báyìí ní gbogbo ọ̀rọ̀. alájà ọ̀nà wa bọ̀ alájà ṣe ti bọ̀. A tún lọ lé àwọn ọmọ aláìní ìyá. Ojú ọ̀pẹ mi ẹ̀ka tó bá jẹ́ mi. À ń lọ mojú pẹ̀pẹ̀ òní o. Mo ń pọ̀ torí Ọlọ́run ẹ̀jọ̀.